mo tún kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mọ́ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. ojú tẹ fún òwà ojú náà ní fọ́ etí tẹ fún gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wa sójú mọ́ máwòrán àti tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì tá a wà yìí, nígbà tí orúkọ oníròyìn tí ò lè yí padà àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi ń jẹ́. kókó oníròyìn rèé bí ìṣe wa ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. inú mi dùn lórí ìmọ̀ràn àti àbá tí Goodluck Jonathan tó mú wá láti máa gbé àwòrán àwọn ọ̀bàyéjẹ́ olóṣèlú kọ́ra ògiri ní Àbújá, ṣùgbọ́n dá mi lójú gbangba pé Jonathan gan yóò wà lára àwọn ọ̀bàyéjẹ́ tá a gbé àwòrán wọn síbẹ̀. Sowore ló sọ èyí di mímọ̀. ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti kó àwọn ikọ̀ Boko Haram 22 tán ronú pìwàdà lọ sí ilé ìwòsàn ìtọ́jú alárùn ọpọlọ fún ìtọ́jú tó péye ní ìpínlẹ̀ Borno. ọkọ̀ ojú òfurufú ti Delta ló forí sápọ́n ó sì jálulẹ̀ lójijì ní Toronto tí ń ṣe orílẹ̀-èdè Canada lẹ́yìn tí ènìyàn 18 tán farapa nínú 100 ènìyàn tó wà nínú ọkọ̀ bàálù náà. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá olúlu ilẹ̀ yìí ti tẹ arákùnrin tó ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn tí ó jẹun tán nílé rẹ̀ l'Àbújá. bákan náà ní olúlu ilẹ̀ yìí ti ṣe Àbújá náà ní mo sì wà. àwọn ajínigbé ṣekú pa àwọn 2 tán jí gbé lẹ́yìn tí wọn kò rí owó ìtúsílẹ̀ san. ẹ wo mo wà láyé mo sì wà láàyè sáká lára mi dá. gbajúgbajà òṣèré orí ìtàgé Délé Odùlé olófìèsìn sí ìròyìn òfégè tó ń lọ nípa ikú rẹ̀ tán kéde. wọ́n gé arákùnrin kan lórí lọ àti apá rẹ̀ ní ìpínlẹ̀ Ẹ̀bòyì. nínú ìròyìn tí ó kẹ́yìn, àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbògi olóró nílẹ̀ yìí ti fi páńpẹ́ òfin gbé àwọn 3 tán gbé ohun ìjà olóró fáwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Zamfara. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. inú mi dùn bẹ́ẹ̀ ni mo fara mọ́ àbá àti ìmọ̀ràn tí Goodluck Jonathan ti ń ṣe ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó gba àwọn orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n fi ààyè sílẹ̀ láti máa gbé àwòrán àwọn ọ̀bàyéjẹ́ olóṣèlú tí wọ́n ti bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ kọ́ ara ilé ní olúlu ilẹ̀ tí ń ṣe Àbújá. ṣùgbọ́n ó dá mi lójú pé Jonathan gan yóò wà lára àwọn ènìyàn tí àwòrán wọn wà ń bẹ́ẹ̀. Ọmọyẹlé Sowore ló sọ èyí di mímọ̀. ǹjẹ́ bí a ṣe ti mú ìròyìn náà wá ṣáájú àkókò yìí níbi tí a ti sọ dímọ̀ wípé ẹni tó jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ Goodluck Ebele Jonathan ó ní ó fi ìròyìn náà léde lólùlulẹ̀ yìí ní Àbújá lásìkò tó ń ṣe ìfilọ́lẹ̀ ìwé kan èyí tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ ní lágbọn àwọn agbófinró IGP tẹ́lẹ̀ rí tó ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ níbi tí Goodluck Jonathan tó ti ṣe àlàyé wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà á ti ṣe bẹ́ẹ̀ ní ìgbàmọ́ra tí ò tọ́jú torí pé àwọn adarí tó jẹ́ olóṣèlú wọ́n ba nǹkan jẹ́, ṣùgbọ́n àwa náà a gbà wọ́n láàyè lórí ìwà burúkú èyí tí wọ́n wù ó ní àkọ ìwà náà fún wọn, níbi tó ti ṣe ní àlàyé síwájú wípé yóò wù òun kí wọ́n kọ́ ilé 2 kan ọ̀tọ̀ọ̀tọ̀ sí olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá, níbi tí wọn yóò ti máa gbé àwòrán àwọn oníṣẹ́ láabi tó jẹ́ ọ̀bàyéjẹ́ olóṣèlú tán ti ṣe bẹ́ẹ̀ lo agbára àti ipò wọn ní orílẹ̀-èdè yìí láti bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. ó ní tí wọ́n bá ṣe eléyìí àrọ́mọdọ́mọ àti àwọn ọmọ wọn wọ́n mọ̀ dé bá àwọn àwòrán náà bẹ́ẹ̀ níbi tí wọ́n ti mọ irú ènìyàn tí àwọn bàbá àti ìyá wọn jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. nígbà tí Ọmọyẹlé Sowore tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC African Action Congress lọ́dún 2023 tó sì tún jẹ́ ajìjàǹgbara àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó fi ìròyìn náà léde lójú òpó ayélujára X rẹ̀ láti fèsì àti ìkúnlẹ́yìn sí ọ̀rọ̀ Goodluck Jonathan. ó ṣe ní àlàyé pé àbá tí bàbá náà mú wá ó mà dáa gan gidi gan mọ̀ ní inú òun sì dùn sí i, kódà mo yọ́nú sí i, ṣùgbọ́n tó dá mi lójú ni wípé Goodluck Jonathan tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà òun gan àwòrán rẹ̀ yóò wà lára àwọn ọ̀bàyéjẹ́ tí wọn yóò gbé kọ́ ara ògiri. Sowore ló sọ èyí di mímọ̀. ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti kó àwọn ikọ̀ Boko Haram tí wọ́n lé ní 22 èyí tí wọ́n ronú pìwàdà lọ sí ilé ìwòsàn ìtọ́jú alárùn ọpọlọ fún ìtọ́jú tó péye ní ìpínlẹ̀ Borno. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ṣáájú ni àwọn
ikọ̀ Boko Haram èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n ronú pìwàdà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba ìtọ́jú ní abẹ́ ọ̀dọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí èyí tí wọ́n pè ní Operation Safe Corridor láti ọdún 2016 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìdásílẹ̀ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà níbi tí wọ́n sì ti fi ìròyìn náà léde wípé àwọn 22 tó jẹ́ ikọ̀ Boko Haram tẹ́lẹ̀ tí wọ́n sì ti ronú pìwàdà ó ní wọ́n ti ń gba ìtọ́jú tó sì ti ń fún wọn ní àwọn ìròrí àti ìwòye sí tí ó mú ìròrí wọn yàtọ̀ sí ti àtẹ̀yìnwá nínú ètò jẹ́ pé ìgbésẹ̀ rẹ̀ ó náà ló sún wọn lọ sí ibi tí wọ́n ti gbé wọn lọ sí ibi tí wọ́n ti ń tọ́jú àwọn tí wọ́n ní àrùn ọpọlọ ní orílẹ̀-èdè Nàìjíríà Federal Neuropsychiatric Hospital tí ń bẹ ní Maiduguri tí ń ṣe ìpínlẹ̀ Borno lásìkò ìpàdé tí àwọn àgbààgbà tí wọ́n ń rí sí Operation Safe Corridor náà èyí tí ẹni tó jẹ́ ọ̀gágun Yusuf Ali tó jẹ́ olórí fún àwọn ọmọ ikọ̀ Operation Safe Corridor ọ̀hún ní ìpínlẹ̀ Borno tó fi ìròyìn náà tó fi léde síta ó sọ dímọ̀ pé láti ọdún 2016 ni àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà èyí tó sì ṣe ní àlàyé pé àwọn ènìyàn tó tó 2,190 ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ronúpìwàdà tí wọ́n sì ti jẹ àǹfààní Operation Safe Corridor náà níbi tó ti sọdún mọ́ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí òǹkà wọn jẹ́ 2,163 òní àti àwọn ti ilẹ̀ òkèrè níbi tá a ti rí àwọn ọmọ orílẹ̀-èdè Cameroon, Chad àti Niger tí òǹkà tàwọn jẹ́ 27 òní wọ́n ṣe gbogbo ìgbésẹ̀ yìí láti lè jẹ́ kí àwọn tán ronúpìwàdà náà kí wọ́n mọ ọ̀tún àti òsì kí wọ́n sì má bàa lérò látún ti padà sírú iṣẹ́ láabi tí wọ́n pa tì sílẹ̀ gẹ́gẹ́ bí agbésùmọ̀mí tí wọ́n ti ń da gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè tó fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú rẹ̀ nígbà tí wọ́n sì ṣe ní àlàyé pé ìgbésẹ̀ yìí ó ti so èso rere láìpẹ́ yìí ló sì sọ dímọ̀ wípé wọ́n ó ṣe ayẹyẹ ìjáde fáwọn tí wọ́n wà ní Operation Safe Corridor náà èyí tí wọ́n gba ẹ̀kọ́ lórí bí wọ́n ṣe máa gbélé ayé tí wọ́n fi yàtọ̀ sí tàtẹ̀yìnwá tó ń ṣe ìwà ìgbésùmọ̀mí. Ọkọ̀ ojú òfurufú ti Delta ló ṣe bẹ́ẹ̀ tó fi orí sánpọ́n ó sì jálulẹ̀ lójijì ní Toronto tí ń ṣe orílẹ̀-èdè Canada nígbà tí ènìyàn 18 tẹ́ farapa nínú àwọn 100 ènìyàn tán bẹ nínú ọkọ̀ náà. Nínú fídíò tí àwọn ẹnjìníà tó mójútó ọkọ̀ ojú òfurufú ti orílẹ̀-èdè Canada ọ̀hún tán gbé jáde ibẹ̀ náà ti ṣe àfihàn bí ọkọ̀ ojú òfurufú Delta ọ̀hún bó ṣe ṣe bẹ́ẹ̀ forí sánpọ́n látàrí ìrì tó ń sẹ̀ èyí tí ó le ní ojú òfurufú ọ̀hún tó sì mú kí ó jálulẹ̀ ní òjijì níbi tó ti ṣe bẹ́ẹ̀ yí orí kodò tó sì ní àwọn ènìyàn tí òǹkà wọn jẹ́ 100 ó ní wọ́n bẹ nínú ọkọ̀ ojú òfurufú náà ṣùgbọ́n tí àwọn 18 tán ṣe bẹ́ẹ̀ fi ara pa nígbà tí àwọn 3 láàrin wọn tán farapa ju bí ó ṣe yẹ lọ àwọn tán rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti àwọn tí wọ́n rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípa ọ̀rọ̀ ojú òfurufú ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ pàkìtì mọ́lẹ̀ láti tètè wá dóòlà ẹ̀mí àwọn ènìyàn ọ̀hún èyí tí ìjàmbá ọ̀hún tí kò fi ju bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ èyí tó wáyé ní ọjọ́ 17 oṣù kejì ọdún tí a wà yìí ní orílẹ̀-èdè Canada ní Toronto tí ń ṣe orílẹ̀-èdè Canada náà ó ní wọ́n ní ọkọ̀ ojú òfurufú ọ̀hún ló ti ṣe bẹ́ẹ̀ jálulẹ̀. Oh fuck! Oh fuck! Oh no 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 no! Tower, you're seeing this airplane just crash into you. Oh my god! Oh my god! Well, hold shit, come on, check that out. We're in Toronto. We just landed. Our plane crashed. It's upside down.
ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá olúlu ilẹ̀ yìí ti tẹ arákùnrin tó ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn tí ó jẹun tán ní ilé rẹ̀. arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ilyasu Muhammed ẹni ọdún 23 ètò wá láti agbègbè tó pè ní Dakwa ìjọba ìbílẹ̀ Munishipa ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ó ní wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ Safila Muhammadu ẹni tí wọ́n sọ dímọ̀ wípé ó wá jẹun ní ilé rẹ̀ nígbà tí wọ́n sì fi páńpẹ́ òfin mú Muhammadu yìí ó ṣe ní àlàyé wípé ẹlẹ́wọ̀n ni òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti pé òun àti ẹni tó jẹ́ ẹnì kejì òun èyí tí orúkọ jẹ́ ń jẹ́ Hasan tó ti na pápá bọ́ra lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ ó ní wọ́n sọ dímọ̀ wípé àwọn ti jingiri nínú kí àwọn káwọn máa ṣekú pa àwọn ọlọ́kadà káwọn sì máa gba ọ̀kadà wọn láti lọ rèé tún ta fáwọn ẹlòmíín. Josephine Adé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ níbi tó ti ní àwọn yóò kọjú Muhammadu lọ sí ilé ẹjọ́ láìpẹ́ yìí nígbà tí àwọn sì ń wá àwọn ènìyàn rẹ̀ tó kù tí wọ́n jọ wu ìwà burúkú ọ̀hún. ìdí tí ó fi ṣekú pa Safila Muhammed òun ni wípé ó gbé ọ̀kadà rẹ̀ sí iwájú ìta nínú ètò ìsìndọ́gbọ̀n tán wọlé pé kó wá jẹun níbi tó ti ń jẹun lọ́wọ́ ló ti sá ní àdá ní ìṣàkúṣà tó sì gbé lọ sí ilé ìwòsàn níbi tí dókítà tó wà lẹ́nu iṣẹ́ lásìkò ọ̀hún tó ti kéde rẹ̀ bíi pé òkú ni ẹlẹ́jàǹtà Ọmọyẹlẹ ti ṣe bẹ́ẹ̀ rìn wòhò ọjà aṣọ òsì bá Ọmọyẹmọ nílò tó sì sọ dímọ̀ wípé láìpẹ́ àwọn yóò dojú rẹ̀ kọ ilé ẹjọ́. bákan náà ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá àwọn ajínigbé ti ṣekú pa àwọn méjì tán jí lẹ́yìn tí wọn kò rí owó ìtúsílẹ̀ san fún wọn. àwọn méjì tí àwọn ajínigbé tán jí gbé ní ọjọ́rú ọ̀sẹ̀ tí a lò sẹ́yìn yìí òun ni wọ́n ti ṣekú pa báyìí ní agbègbè tán pè ní Gwagwalada ní ìjọba ìbílẹ̀ Kuje tí ń ṣe olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ó ní wọ́n ti gbé àwọn ènìyàn náà ní òpópónà Gwagwalada sí Rúbọ̀chì ìyún ní ọjọ́rú ọ̀sẹ̀ tí a lò sẹ́yìn ní ibi tán ti fi orúkọ àwọn ènìyàn náà tán ti fi léde níbi tá ti rí Muhammad Danladi Bako àti Nasiru Yusufu tí wọ́n sì sọ dímọ̀ wípé wọ́n gbé wọn lọ sí inú igbó kìjikìji èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Kogi tán pé orúkọ rẹ̀ ní Kóńtókáfé ní ìpínlẹ̀ Kogi ọ̀hún. àlàyé tí àwọn mọ̀lẹ́bí àwọn olóògbé méjèèjì èyí tí wọ́n ṣe ni wípé wọ́n ní àwọn ajínigbé náà ó ní wọ́n ń bèrè fún owó ìtúsílẹ̀ èyí tí ó jẹ́ 500,000 naira lọ́wọ́ ènìyàn kọ̀ọ̀kan lásìkò tí wọ́n sì tètè rí owó náà san. wọ́n ní àwọn olórí àwọn ajínigbé náà ló pe ìdílé ọ̀hún táwọn sì fún lésì pé agbára àwọn ò mọ̀ ká 500,000 èèyàn kọ̀ọ̀kan 500,000 èèyàn kan ṣoṣo ni àwọn rí. ó ní àwọn kò tiẹ̀ wá mọ̀ pé wọ́n ti ṣekú pa àwọn méjèèjì Danladi Bako àti Nasiru Yusufu. àwọn méjèèjì nìkan kọ́ náà sọ wípé wọ́n gbé ní ọjọ́ náà wọ́n tún ní wọ́n gbé Fúlàní kan èyí tó jẹ́ darandaran àti abilékọ kan nínú ìtàn ni wọ́n gba mílíọ̀nù 3 náírà lọ́wọ́ àwọn méjèèjì ṣáájú kí wọ́n tó tú àwọn sílẹ̀. lásìkò tá a fi ń kó ìròyìn jọ wọ́n sọ bímọ wípé wọn kò tí ì rí òkú àwọn ènìyàn náà gbà kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún. wọ́n sì ti bá ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ Kóńtókáfé ní ìpínlẹ̀ Kogi náà ní gbólóhùn lórí ibi tó ti sọ dímọ̀ pé àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti àwọn agbófinró gbogbo làwọn yóò kó lọ inú igbó ọ̀hún láti ṣe àwárí àwọn oníṣẹ́ láabi Muhammadu Danladi Bako nígbà ayé rẹ̀. ó ní wọ́n sọ dímọ̀ wípé ó jẹ́ olórí ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ní wọ́ọ̀dù ti Gwagwalada kó tó di wípé ọlọ́jọ́ ó gbẹ̀mí lẹ́nu rẹ̀. ẹ wo mo wà láyé mo sì wà láàyè ṣáká báyìí ni ara mi dá gbajúgbajà òṣèré orí ìtàgé Délé Odùlé ló fi ohùn náà léde láti fèsì fáwọn tí wọ́n tán fọn rere ikú bàbá ọ̀hún. gẹ́gẹ́ bí bàbá ẹni tó jẹ́ gbajúgbajà eléré orí ìtàgé Délé Odùlé ṣe fi sójú òpó ayélujára Instagram rẹ̀ lẹ́yìn tí awuyewuye ọ̀rọ̀ ti ń lọ káàkiri wípé ẹni náà ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. bàbá Délé Odùlé ṣe àlàyé wípé òun wà láyé òun sì wà láàyè o kódà àlàáfíà tó péye ó ń bẹ ní ara òun kẹ́nikẹ́ni kó má ṣe ro ikú òun. ó
ó ní gbogbo àwọn tí wọ́n ń gbé ìròyìn òfégè àti ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri wípé òun ti ṣe bẹ́ẹ̀ fi ayé yìí sílẹ̀. Ó ní Ọlọ́run ọba ó ní wọ́n ń kọjú ìjà sí, èyàn ò sì ní kọjú ìjà sí Ọlọ́run kó má padà ká àbámọ̀ lórí ìgbésẹ̀. Ó ṣe ìkìlọ̀ fún wọn pé ẹ jáwọ́ nínú ìròyìn ikú mi, ẹ má ṣe fi ikú mi ṣe ìpolówó ọjà tìyín. Ó ní kí n fẹ́ gbà, kí la gbé kí la jù tẹ́ fi wájọ máa ro ìkúrò mi. Ó ṣèkìlọ̀ fún wọn, ó ní kí wọ́n jáwọ́ nínú ìwà burúkú tán wù yìí. Bẹ́ẹ̀ náà ló tún kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn alájọṣiṣẹ́pọ̀ lórí àdúrótì àti ìfẹ́ tán fi hàn sí i nígbà tí ìròyìn náà tó jáde wípé bàbá Délé Odùlé ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé bí wọ́n ṣe kàn sí lábẹ́ aṣọ tó sì ń fi àmì ìdánilójú hàn pé aburú kankan ò ṣe òun wà lálàáfíà. Hello. My name is Dele Odule. Mo kàn fẹ́ sáré debunk rumor kan tó go viral in the last few days. Tí one uncooked blogger tó pẹ̀rẹ̀ ní Ọpẹ́ Ajíbóyè tó sọ wípé ọ̀tá mi ó ti kú, tí ó gbé fọ́tò mi sí àárín ọ̀rọ̀ yamayama kan tó sọ̀kalẹ̀ tó wá kọ RIPC. Kò sí nǹkan kan tó ṣe mí o. I'm very, very much alive. Kò sí nǹkan tó ṣe mí. I don't know why someone somewhere will wish me dead. For what? This is barbaric. This is terrible. This is uncalled for. This is not fair enough. The same thing tẹ́nìkan náà ṣe very recently tó sọ pé tó náà bẹ̀rẹ̀ sí sọ story tí ò bára wọn mu kan báyìí tó mú ẹni tó wọ́n fẹ́ lead wọ inú Black Maria tán kan kọ́ sí lọ́wọ́ tó wá mú fọ́tò mi tó fi ṣe ń sá tó ní Prince Délé rẹ́wọ̀n he ó ti fẹ́ ó ń lọ sẹ́wọ̀n ọdún 10 torí pé ó get ara involved ní child molestation. For what? Ẹ̀yin ò rí nǹkan tó dà ní. Kì í rí nǹkan tó dà ní. Ó ṣe jẹ́ ẹ̀lẹ́ máa ń rí nípa àwọn òṣèré náà. Are you alright? Kí ni problem yín? What is the texture of your problem? Please, ẹ má bring me down o. If you dare me, èmi kọ́ lẹ̀ ń bájà o, Ọlọ́run lẹ̀ ń bájà o. Ọlọ́run ọba lẹ̀ ń bájà. Ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ sọ wípé àpáàdì ló máa ń ṣáájú ìfọ̀nà. Tọ́mọdé bá darí sápá pàápàá, tọ́mọdé bá darí sọ̀rọ̀ ìrókò àkọ́, ọjọ́mọdé bá darí sọ̀rọ̀ ìrókò láti ń rúkọ ẹ̀ wálé. Òkú ńlá báyìí ní ṣaláǹgbá pé ìṣin òjijì la gbọ́ kó àrò òjijì la fọ́n wọ̀. Èmi ti sọ tèmi o, má dé àmì o, Ọlọ́run ló ń bájà o, èmi kọ́ ló ń bájà o. Wọ́n gé orí arákùnrin kan lọ ní ìpínlẹ̀ Ẹ̀bùyì. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Godwin Ọ̀dà ní agbègbè tó pè ní Aparata Evim ní ìjọba ìbílẹ̀ Ohauku tí ń ṣe ìpínlẹ̀ Ẹ̀bùyì. Ó ní wọ́n dédé rí ara rẹ̀ lásán nílẹ̀ lẹ́ni tí wọ́n ti yọ orí kúrò ní ara rẹ̀ àti apá kan ẹsẹ̀ kan ní ara olóògbé ọ̀hún. Gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ẹ̀bùyì Joshua Nkadu bó sì fi ìròyìn náà léde, ó ní àwọn kò gbọ́ sí ìròyìn náà bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ, ṣùgbọ́n awuyewuye ni ó ń dé etí ìgbọ́ àwọn nípa pé àwọn ènìyàn agbègbè náà wọ́n fi igbe ta lórí pé àwọn rí òkú arákùnrin Godwin Ọ̀dà yìí ní òpópónà lẹ́ni tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba orí ní ara rẹ̀ àti apá kan tó fi mọ́ ẹsẹ̀ kan. Wọ́n sì sọ dímọ̀ wípé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ti ń wáyé tẹ́lẹ̀ rí níbi tá ti sọ dímọ̀ pé àwọn ti ké sí gómìnà ìpínlẹ̀ Ẹ̀bùyì Ìyún Nwifuru wípé kó tètè bá wọn wá ojútùú sí ìkọlù tí àwọn ènìyàn náà tí wọ́n ń ṣe, èyí tí wọ́n sọ dímọ̀ wípé àwọn ọmọ ogun kan ni wọ́n ń ṣiṣẹ́ burúkú ọ̀hún tí gómìnà sì mọ̀ wọ́n táwọn ará ìlú náà mọ̀ wọ́n, ṣùgbọ́n tán ni wọn kò tí ì gbé ìgbésẹ̀ kan lórí ìkọlù tí àwọn ènìyàn náà èyí tí wọ́n ṣe sí wọn ní gbogbo ìgbà àti gbogbo àsìkò. Àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbògi olóró nílẹ̀ yìí ti fi páńpẹ́ òfin gbé àwọn 3 tó ń gbé ohun ìjà olóró fáwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Zamfara. National Drug Law Enforcement Agency, àjọ tó ń gbógun ti egbògi olóró ní gbígbé àti lílò ní orílẹ̀-èdè Nàìjíríà ti ìjọba ìbílẹ̀ Tìsàfẹ́ ní ìpínlẹ̀ Zamfara, ó ní wọ́n ti fi páńpẹ́ gbé àwọn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tán jẹ́ afurasí tán lọ rè ń kó ohun ìjà olóró fáwọn agbésùmọ̀mí ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún. Nínú àlàyé tí Zagazola Makama ètò fi léde síta, ó ṣe ní àlàyé pé àwọn àjọ ọ̀hún lásìkò tí wọ́n yẹ àwọn ọkọ̀ tí ń wọlé àti tí ń jáde wò ní àsìkò náà, ó ní wọ́n wá àwọn tí wọ́n ń lo egbògi olóró kó tó di wípé àwọn oníṣẹ́ láabi mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ṣe bẹ́ẹ̀ bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n rí àjọ NDLEA náà tó sì sá lọ. Ìfura tí
ìfura tí ìrìn wọn tó mú lọ́wọ́ yìí ló mú kí àwọn àjọ náà pa kìtìmọ́lẹ̀ táwọn náà sì tẹ̀lé wọn lọ kọ̀rọ̀kọ́ndù ibi tí wọ́n wọ̀ kan tó fi páńpẹ́ òfin mú wọn. Nígbà tí wọ́n fi páńpẹ́ òfin gbé wọn tán nínú ọkọ̀ wọn, wọ́n rí oríṣiríṣi ọta ìbọn èyí tí wọ́n kó síbẹ̀ àti àwọn ohun ìjà olóró míì níwèé tán sì ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé lóòótọ́ àti lódodo àwọn làwọn kó àwọn nǹkan náà sínú ọkọ̀, àwọn sì fẹ́ lọ rèé pín fún àwọn agbésùmọ̀mí torí bí ìṣe àwọn ní wàyí o ọwọ́ pálábá wọn ti ṣẹ́gi pẹ̀lú bí Yorùbá ṣe ń sọ wípé ọjọ́ gbogbo báyìí ní tolè ọjọ́ kan ní tolóhùn. Àjọ NDLEA wọ́n ní àwọn ti fi páńpẹ́ òfin mọ́ báyìí nígbà tí wọ́n sì fà wọ́n lé àwọn agbófinró tí wọ́n wà ní ìgbàanu ọ̀rọ̀ náà lọ́wọ́. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì aláyọ̀tájọ wáyé, èmi ní mọ̀ wá ẹ̀yin náà ní ìsìn máa bá aláṣẹ lọ́wọ́ Elédùmarè aburú kéré ó tóbi kò níyà sọ́dẹ̀ ní kọ̀ọ̀kan wa. Mo kí wa pé a kú àtàárọ̀ o.